ọmọ Kwara, ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ̀yin ọmọ Oǹdó, ẹ̀yin ọmọ Èkìtì àti Ọ̀ṣun, gbogbo yín la kí kú jókòó. A fẹ́ ṣe special eré fún yín lálẹ́ yìí ni o, eré ta fẹ́ ṣe fún yín. A dẹ̀ máa kọrin fún àwọn ìlú wa kọ̀ọ̀kan. Bá a ṣe ń kọrin yẹn fún yín, akẹ́kẹ̀ẹ́ máa yẹ wa sí. Wọ́n ní Trump wọlé ní last week. So ní ìsìn báyìí Australian dollar là ń gbà o. So tẹ́bá dẹ̀ ṣe ní American dollar náà, á lò bẹ́ẹ̀. So tẹ́bá ti gbọ́ orin tó bá ti kọ orin ìlú yìí, ẹjọ́ ẹ jáde wá, kẹ́ wá jó pẹ̀lú wa, kẹ́ wá yẹ wa sí, inú wa dùn o, ẹ ṣé gan ni. Almost 8 hours just tó bí ṣe máa rí èrè ọ̀pọ̀ kò easy o èyí ní kò easy ṣùgbọ́n kò sí ṣíṣe kò sáì ṣe mo ìṣàlè wa kú mo lè para mi just coming from work after 9 hours I'm going again tomorrow morning so I think I just have to relax and see how it go with my life kí wọ́n yà kọ́ kí wọ́n fi kọ́kọ́ kí fi sáyà mi tó gẹ̀ bóyá á ti ẹ̀ balẹ̀ mi ò lè wá kú kẹ̀ kí ló dé màá ta yé òní omi ìgbẹ̀yìn ọ̀la first of all die for Australia hello. Jagaba. Èmi ni ẹ jàre. Jagaba. Ìgbà mi gbèsè àgbà bọ́lá. Kí ló ń ṣe? Ilé ìlú ti gbà tó lẹ́yìn. Close. Àti lọ látàgò mélòó àti dé. Sẹ́bàá yín bá kú nìyẹn ni. Akẹ́kọ̀ọ́ tó máa kú ẹ̀. Lóní kolobo. Lóní wẹ́wẹ́. Lóní kolobo. Lóní wẹ́wẹ́. Máa ṣe fàájì.
méjèèjì Ògbómọ̀ṣọ́ ẹ̀wọ̀n síta ẹ̀yìn lọ́kàn Ọ̀yọ́ state láwọn ará Bódìjà ní challenge àwọn ará Ìsàlẹ̀ Ìjẹ̀bú Ìbàdàn làwọn náà. Ògbómọ̀ṣọ́ jẹ́ ká lọ débẹ̀ o. Ògbómọ̀ṣọ́ jẹ́ ká lọ débẹ̀ o. Àwọn èèyàn ńlá ló l'Ògbómọ̀ṣọ́, ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́. Àwọn èèyàn
ẹ̀yin Èkìtì là ń dúró dè yí o. Ìyá yìí o, ọmọ Èkìtì o. Ẹ̀sùn kan wájú Èkìtì kété. Ìyá yìí o, ọmọ Èkìtì o. Àmàlẹ́dẹ́ o. Ìyá yìí ò ọmọ Èkìtì. Àmàlẹ́dẹ́ o. Ìyá yìí ò ọmọ Èkìtì o. Àmàṣọpẹ́. Ọpẹ́ ló yẹ Èdùmàrè o. Àmàṣọpẹ́.
clap, let's clap. All right, thank you. Please put us up for them. Please celebrate the cultural group. Thank you, thank you, thank you. Ẹ tó bá nílò paracetamol lóyún lálẹ́ pè mí o. Torí mo ní paracetamol tí mo kó bá láti Tasmania tó jẹ́ pé pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe dáńsí àyí gbọ́dọ̀ máa lò òògùn lálẹ́. Anyway, ṣé àwọn pawó wọ́n ti pawó owó paracetamol ti yọ. Àbí ìlọ tí mo ń sọ yẹn. Can we please put us together for that once again? Thank you very much. That was fantastic. That was great. That was awesome. That was beautiful. Thank you. The Yoruba Cultural Group. Thank you. God bless you. We appreciate that.